Ọlọ́run mi sọ yín délé o. Gbogbo ètò àdúrà tẹ́ ẹ bá ṣe fún Ajara, gbogbo àsìkò tá ẹ bá ṣe. Done. So subhana rabbika rabbil izzati amma yasifun. So wáyé kẹ́mi tó wúlò fún ní ikú láyé ikú dóró ikú ṣèkà ògbómi jẹ́ lójú aláàánú ẹ̀dá lọ àòtúrí máláyé ẹni oníkálukú fọmọ tí bàbá bá mójútó wọn ò ní pẹ́ mọ́ òun rí ọjà mo máa tó. Hoje, Ga, o kò jókòó ní bẹ́ẹ̀ fọ́lẹ́ lẹ́rù. Ẹni sọ̀rọ̀ mi ni ó ti bọ̀ fún wa láì. Ẹni sọ̀rọ̀ mi ni, ẹni sọ̀rọ̀ mi ni, ẹni sọ̀rọ̀ mi ni ó ti bọ̀ fún ara ajé alátẹ̀lé sọ̀rọ̀ ẹ̀ ó ti bọ̀ fún. Hello, Okay. Ẹ sọ̀rọ̀ ṣé. Ẹ má bínú. Mo kẹ́tì ní kí n má sọ̀rọ̀ ní ẹ stop. Ẹ má bínú. Mo ti kí ní ẹ stop. Mo ti gbọ́ mi ẹ stop kí ló ṣẹlẹ̀. Ẹ sọ tẹ ní ẹjọ́ àgbọ̀. Okay, ẹ má bínú. Mi mọ̀ bóyá ẹ rántí ojú mi. Mi ò rántí. Okay, èmi ni mo wá ra ta lọ́wọ́ yín pẹ̀lú ìyàwó mi. Tíyàwó mi lẹ́pa kò yẹ yín tájọ́ ń ṣeré love níwájú yín láàárọ̀. But mo gbé bọ́ọ̀sì kan dání. Ẹ̀yàn kan wá múnú bí mi gbà tí mi wà pẹ̀lú yín láàárọ̀ yẹn. Mo wá para bí ṣe gbàgbé bọ́ọ̀sì yẹn sí. Mo rí bọ́ọ̀sì. Ẹni pé. Mi rí bọ́ọ̀sì. Ẹ rí bọ́ọ̀sì. Ọjọ́ yín mo gbàgbé ẹ̀. Wọ́n ní mo rí bọ́ọ̀sì tó fi ń gbọ́dọ̀ ní mi. Ẹbí sister Ebi, calm down now, ẹ má ṣe báyìí. Mo ti ń kàmù. Ẹ̀yàn kan lójú wele yín sí tí mo fi wá, mo dọ́dọ̀ yín tán ṣe tún bẹ́ ṣe ń pariwo bí tí mo ti wá ra. Ó ní mi ò rí bọ́ọ̀sì. Ẹ̀ta ni wọ́n bá mi gbé bọ́ọ̀sì. Ẹ̀ta táwa kàlùtù. Ẹ má ṣe báyìí now. Ẹ bá mi gbé bọ́ọ̀sì jáde, mo lè fún yín lówó lára ẹ̀ now. Ṣé kí bá yín gbómi yẹn? Ẹ má mi gbé mi rí bọ́ọ̀sì. Sister Ajara. Ẹ má jẹ́ ṣe nǹkan fún yín o. Ẹ má ṣe báyìí now, ṣé má tún jalè mọ́ tara yín ni? Ẹ má ṣe báyìí. Jésù fi Jésù mọ̀ mí kọ́ mi ní bàbá o tútù dà sí mi lórí o ayé ṣálá o Jésù nìkan làwòrán òun nìkan làwòrán òun nìkan lọ̀rọ̀. We came with nothing and we are going with nothing. In a million lifetimes, if I ever have to come back to earth again, it would always be you. Thank you for everything. In memory of my beloved mother, rest in the bosom of the Lord of me. Ṣùgbọ́n ìwọ́jú bẹ́ẹ̀kẹ́ lọ kò dání kan fọwọ́ gbélé ro. Adákẹ́dájọ́